69 òun àti psalm 22 àwọn psalm méjì tó jẹ́ pé ìwé tuntun májẹ̀mú tuntun tó kóòtù tí wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ jù òun ni ó jẹ́ nínú Bible, nítorí pé nǹkan tó wà ní psalm 69 bí psalm 22 bó ṣe lágbára sí nípa ọ̀rọ̀ Jésù Kristi, bẹ́ẹ̀ ni psalm 69 bẹ́ẹ̀ náà ló ṣe rí. Torí psalm 69 ó ti sọ̀rọ̀ ń pa ìyà àti ikú Jésù Kristi pẹ̀lú àjíǹde Jésù Kristi. Níbi sáàmù yìí gangan ni New Testament ṣì lè fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí Jésù Kristi nígbà tó bá dé. So ẹ rí i pé gbogbo àwọn tó kọ New Testament gbogbo wọn ló ń rìfà, gbogbo wọn ni wọ́n ń rìfà sí nǹkan tó wà ní psalm 69, nítorí pé nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà tí Jésù bá dé a gbọ́dọ̀ rí pé ó ti wà nínú ìwé, òun la ṣe máa ń sọ pé it is written. So Jésù kàn wá láti wá mú àwọn nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ láti wá mú ṣẹ ni. So psalm 69 lẹ máa ti rí àwọn verses gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ tí Peter máa rìfà sí, tí apostle Paul máa sọ, Matthew, Luke, John, àwọn nǹkan tó ń sọ ń pa ìjìyà ikú Jésù Kristi, àjíǹde rẹ̀, àwọn nǹkan tó ṣẹlẹ̀, psalm yìí lẹ máa ti rí òun àti psalm 22. So àwọn psalm méjì yẹn yàtọ̀ sáwọn psalm tó kù, even though psalm arò nítorí Dávídì òun ló ń là nǹkan kọjá lákòókò yẹn, but lákòókò tí Dávídì la gbogbo nǹkan kọjá, Ọlọ́run dẹ̀ ó fi ọ̀rọ̀ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀, Ọlọ́run lu àkókò yẹn láti gba ẹni Dávídì láti sọ síta kó lè wà ní ìkọsílẹ̀, ká lè kọ sílẹ̀ nǹkan tí Jésù Kristi máa ṣe. Bọ̀ lákòókò yẹn Dávídì ò tiẹ̀ mọ̀ pé òun prophesy ni, Dávídì nǹkan tó ń là kọjá òun ni Dávídì òun ló ń sọ. And nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn nìyẹn, tá a bá ń là àwọn nǹkan kan kọjá a mọ ìdí a ṣe ń là kọjá nígbà mìíràn. Nǹkan tí Dávídì là kọjá òun ló ń ju Dávídì lọ́kàn tó fi ń kọ orin arò sí Ọlọ́run, but Ọlọ́run lo àkókò yẹn láti sọ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí Jésù Kristi ká bá lè sọ pé a fi kọ ìwé rẹ̀ pé báyìí ló máa ṣe rí nígbà tó máa ń ṣẹlẹ̀ sí Jésù Kristi. So àkókò tí Dávídì tó ń là kọjá, àkókò tó jẹ́ pé a kàn mọ̀ wípé àkókò tó jẹ́ pé ó ti ṣe ẹ̀ṣẹ̀ sọ́lọ́run ni, but Bible ò sọ fún wa lákòókò nǹkan tó ń ṣẹlẹ̀ lákòókò náà, but a mọ̀ pé lẹ́yìn tó ti ṣe ẹ̀ṣẹ̀ Báṣẹ́bà tó ló sọ wípé Ọlọ́run máa ṣírí òun, Ọlọ́run máa ṣe òun. So nǹkan tó ń là kọjá ń bẹ̀, nǹkan tó jẹ́ pé ó lágbára ni kò sí pé èèyàn jẹ́ born again, pé èèyàn jẹ́ àtúnbí, kò sọ pé èèyàn ò ní là nǹkan kọjá o, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o, kò kàn ní borí wa, òun lọ́lọ́run sọ fún wa. So Dávídì ó ń là àwọn nǹkan kọjá tó jẹ́ pé ó ti rò pé omi yẹn máa gbé òun lọ ni, ó rò pé omi ìpọ́njú yẹn kó fẹ́ gbé òun lọ ni. Àwọn tó yẹ kán tún dúró tì í, tó yẹ kán jẹ́ sọ́pọ́ọ̀tì fún, gbogbo wọn ni wọ́n fi Dávídì sílẹ̀. Àwọn tó ò fi sílẹ̀ níṣẹ́ ló ń fi ṣe yẹ̀yẹ́, níṣẹ́ wọ́n fi ṣe ẹ̀sín, wọ́n fi Dávídì wọ́n fi ń ṣe ẹ̀sín ni. Sọ̀ní Adé kọ orin kan, orin yẹn ó fẹ́ ní ṣe pẹ̀lú nǹkan tó wà ní tí ó ṣẹlẹ̀ sí Dávídì bẹ́ẹ̀. Sọ̀ní Adé sọ wípé ayé ń retí ẹlẹ́yà mi o, wọ́n ń retí ẹlẹ́yà mi wò lójoojúmọ́, wọ́n ti kóra wọn jọ o láti pẹ̀gàn mi, wọ́n ní mi ò mọ̀jú ilé àdúrà lójoojúmọ́, wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn a máa pẹ̀gàn mi, wọ́n á ló tún ti ń lọ. Ṣé mọ̀ pé wọ́n ń pẹ̀gàn òun ni, wọ́n tún fún ṣe yẹ̀yẹ́ pé òun tún lọ ilé Ọlọ́run. Ó wá gbàdúrà pé Olúwa má jẹ́ kí ìmọ̀ àwọn ọ̀tá yìí má jẹ́ kó ṣẹ lórí òun. Ṣé mọ̀ àwọn abandon Dávídì ni, wàhálà yẹn pọ̀ jù fún Dávídì tó jẹ́ wípé òun fún rẹ̀ gan ò tiẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ ṣe. So Dávídì ọba ló wà nínú ìpọ́njú lákòókò tí ó kọ psalm 69. Àwọn ọ̀tá rẹ̀ fẹ́ gbẹ̀san lára rẹ̀ ni, ẹ̀san tó dẹ̀ fẹ́ gbà lára rẹ̀ yìí ẹ̀san ẹ̀ṣẹ̀ tí ò ṣẹ̀ ni o, lóòótọ́ ó ṣe Ọlọ́run o, but àwọn tó gbógun tó fẹ́ gbẹ̀san lára Dávídì yìí, Dávídì ò ṣẹ̀ wọ́n o. Bí Jésù Kristi ò ṣe ṣe ẹnì kankan, Dávídì ò ṣẹ̀ wọ́n. Àwọn èèyàn sì fi ń ṣe ẹlẹ́yà, wọ́n kàn fi Dávídì ṣe ẹlẹ́yà ni wípé ó tún ti ń lọ, ó tún ń gbààwẹ̀, torí tó bá ń gbààwẹ̀ wọ́n máa ń wọ aṣọ ọ̀fọ̀,
ṣẹ́rí èèyàn gbọ́dọ̀ rẹ ara ẹ̀ sílẹ̀ nínú àwẹ̀ wọ́n ní àkútù tí ń gbà àwẹ̀ ṣẹ́rí àwẹ̀ yìí ṣá náà ni ó dẹ̀ gbàgbàgbà kò sí kan tàbí kò sí kan tó rí mú dé ń bẹ̀ ẹ ti gbọ́dọ̀ èèyàn sọ orú ẹ̀ lé so irú kan tán sọ sí Dáfídì nìyẹn Dáfídì sọ wípé nígbà tó yẹ kán fóun lóúnjẹ tó yẹ kán fóun nìkan tóun máa jẹ ó ní ọtí kíkorò òun ni wọ́n gbé fún òun láti mú ó nígbà tó ń gbẹ òun báyìí tó yẹ kán fóun lómi ó ní ọtí kíkorò ni wọ́n gbé fún òun láti mú Dáfídì máa pé òun ṣẹ̀sọ́ Ọlọ́run o ó dẹ̀ máa pé òun jẹ̀bi kò dẹ̀ fi pamọ́ torí ó mọ̀ pé kò sádùúrà téèyàn lè gbà títí téèyàn bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò lè prosper o ẹ tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò lè ṣe rere o Dáfídì sọ wípé mo mọ̀ pé mo ṣẹ̀ o mo mọ̀ pé mo jẹ̀bi Olúwa láàrin èmi àti ẹ àmọ̀pẹ́ṣẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn tó gbógun yìí ní ìṣẹ̀ wọn o nítorí ìtara ilé Ọlọ́run nítorí pé gbogbo nǹkan Ọlọ́run máa ń ká mi lára nítorí pé kí iṣẹ́ Ọlọ́run kó lè máa lọ síwájú òun ni wọ́n ṣe kórìíra mi o kò kìí ṣe pé Dáfídì ṣe àwọn yẹn lóòótọ́ o kò ṣẹ̀ wọ́n o but inú kan bí wọn pé Dáfídì ṣe Ọlọ́run yìí ṣáá ni ilé Ọlọ́run yìí ṣáá ni wọn gbọ́dọ̀ dọ̀tí ilé Ọlọ́run wọ́n gbọ́dọ̀ máa tún gbogbo nǹkan ṣe wọ́n gbọ́dọ̀ kí ló dé Zil ìwọ nìkan ni ó dẹ̀ consume Zil yẹn kan ìtara ilé Ọlọ́run yóò kàn dé gbé ẹnì kí ló dé ṣé ìwọ nìkan ni nǹkan tó ṣe kórìíra Dáfídì nìyẹn o kò ṣe pé bóyá Dáfídì ṣe àwọn yẹn ó ti lẹ́ṣẹ̀ títí ẹ bọ̀ kò ṣe àwọn tó gbógun ti so Dáfídì wá ń bẹ Ọlọ́run fún ìdáǹdè pé kọ́lọ́run kó wá tú òun sílẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi yìí kọ́lọ́run kó fi àánú kó fi tú òun sílẹ̀ òun mọ̀ pé òun ṣẹ̀ ìtújú dẹ̀ ti bá òun fúnra òun gan mọ̀ but aláàánú lọ́lọ́run aláàánú ni pé kọ́lọ́run kó ro àánú ẹ̀ kó ro ti májẹ̀mú tó ní pẹ̀lú Ísírẹ́lì nítorí àkókò kan wà tọ́lọ́run máa ń gbọ́ àdúrà àkókò ìtẹ́wá àdúrà làwọn Júù máa ń pè pé kọ́lọ́run kó ro àkókò yẹn kó fi gbọ́ àdúrà òun so nǹkan tó wà Psalm 69 nìyẹn so ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan la máa ní peter badẹ lè kàdé a máa continue ní next week ọ̀rọ̀ ìyànjú ta ní ni wípé ṣe rí nǹkan tí mo ṣe àwárí tí mo ti rí nínú ọ̀rọ̀ pé ká máa tẹ̀lé Ọlọ́run yìí ni wípé irú ìrírí méjì ló wà téèyàn bá ń tẹ̀lé Ọlọ́run irú ìrírí experience méjì bí mo ṣe lè ṣe kó lè yé wa nìyẹn experience méjì gbogbo wa la dẹ̀ máa ń ní experience yẹn o ìkíní ni wípé ní àkókò ìtùnú àkókò kan nígbà tá a máa ń pè ní àkókò ìtùnú consolation ẹ gba àdúrà kẹ́ tó gbà tán gan iná ti dáhùn ṣe mọ̀ àdúrà yẹn ti gbà pápápá ṣe mọ̀ lákòókò yẹn ọkàn balẹ̀ ó dàbẹ̀ pé èèyàn mọ̀ ọ́ ṣe ó dàbẹ̀ pé ẹni yìí ló mọ Ọlọ́run ń sìn jù gbogbo nǹkan ń lọ dáadáa àkókò yẹn wà o consolation time là ń pè yẹn o àkókò mìíràn tún wà tó tún jẹ́ pé àkókò isolation ló alákòókò ìpínyà tó máa dàbẹ̀ ní pé Ọlọ́run ò tiẹ̀ rántí èèyàn tó máa dàbẹ̀ pé Ọlọ́run tiẹ̀ mọ̀ pé èèyàn wà níbi téèyàn wà yìí ṣá tó máa dàbẹ̀ ní pé Ọlọ́run ò kì í gbọ́ àdúrà àkókò yẹn wà méjèèjì lọ́lọ́run dẹ̀ wà nú ẹ o but lákòókò náà lára ẹ tó bá ń la àkókò yẹn kọjá irú àkókò tí Dáfídì ń là kọjá ní Psalm 69 ó dàbí ẹni wípé Ọlọ́run ò tiẹ̀ gbọ́ àdúrà rẹ̀ ni Dáfídì wà ó wírì wírì Yorùbá mi tiẹ̀ mọ́ gbogbo ẹ̀sùn Dáfídì ọkàn Dáfídì bàjẹ́ bẹ́ẹ̀ ni pé òun díẹ̀ ti gbàdúrà títí ohun tiẹ̀ ti fẹ́ lẹ́ẹ̀gan Ọlọ́run ò tiẹ̀ dẹ̀ wá gbọ́ òun kí ló wá dé kí ló ń ṣẹlẹ̀ níbo lójú Ọlọ́run wà kò sẹ́ni tí ò kí ń larú àkókò bẹ́ẹ̀ kọjá o pé o jẹ́ general overseer kò mí ìpò ní larú àkókò bẹ́ẹ̀ kọjá Dáfídì tó jẹ́ pé ẹni ọkàn Ọlọ́run jù ó la àkókò náà ó là kọjá nǹkan tí mo kàn fẹ́ sọ fún wa ni wípé nírú àkókò bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan kan tó yẹ kéèyàn máa ṣe torí fúnra wa a lè jẹ́ kákòókò yẹn kó tún burú ju bó ṣe yẹ kó ṣe burú sí bàbá ṣe ìgbésẹ̀ tá a bá gbé ni tá a bá dẹ̀ gbé ìgbésẹ̀ tí Dáfídì tó gbé ní Psalm 69 yìí kò ní jẹ́ kí ó wá pa wá lára púpọ̀ kò ní jẹ́ kí
kò ní jẹ́ kéèyàn ṣubú, èèyàn lè la àkókò yẹn kọjá tá bá gbé ìgbésẹ̀ tí Dáfídì gbé. Torí nírú àkókò bẹ́ẹ̀ àǹfààní máa ń wà, àkàn kì í mọ̀ pé àǹfààní wà ní because èèyàn míì á ti bara jẹ́ pátápátá. Èèyàn míì gan sọ pé Jésù yìí tóun bá tẹ̀ mọ́ ibi òun ń lọ, òun ṣáà mọ́ ibi tóun ti ń bọ̀, òun á yà padà tó wá pé bó ṣe rí leléyìí o, òun ò ṣe mọ́. Èèyàn míì á ti bọ́hùn, á ti kúrò lórí ẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ kò ń ṣaṣẹ́gun, kò lè ṣẹ́gun. Ṣùgbọ́n ẹni tó bá dúró tó la àkókò náà tó là á kọjá, ó là ń pè ní aṣẹ́gun o, ó là ń pè ní overcomer. Òun ni. So àwọn àǹfààní tó wà nírú àkókò bẹ́ẹ̀ ò ní wípé ìkíní ni wípé ó máa ń jẹ́ kí èèyàn lè gba àdúrà ju ti tẹ́lẹ̀ lọ o. Ó máa ń jẹ́ kéèyàn mọ béèyàn ṣe máa ń gba àdúrà gidi. Torí kò sí nǹkan tó ṣẹlẹ̀. 1 Corinthians chapter 10 verse 13 sọ fún wa wípé kò sí ìdánwò kan tó tí ì bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn o. Ṣùgbọ́n olódodo ni Ọlọ́run, ẹni tí kò ní jẹ́ kí ìdánwò, kò sí ẹni jẹ́ ká ṣubú sí, kò ní jẹ́ kó pọ̀ jù wá lọ. Nǹkan tá a lè handle, Ọlọ́run ò sì ní jẹ́ kí ó tiẹ̀ ṣẹlẹ̀ rárá. Ọlọ́run mọ bí tí agbára wa tó dé, ó dẹ̀ ló máa ń ràn wá lọ́wọ́. So tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, àkókò téèyàn máa ń kọ́ bí èèyàn ṣe ń gba àdúrà ni. Àmọ́ bí Dáfídì ṣe gba àdúrà ní Psalm 69. Àkókò téèyàn máa tún lo, téèyàn á mọ̀ pé bóyá mo ṣe ń gba àdúrà yìí tẹ́lẹ̀, mo ní láti tún upgrade, mo ní láti tún yí padà. Nígbà mìíràn tí bá rí pé àdúrà tí mò ń gbà kó dà pé eléyìí ó dà pé kò lọ bì kankan, máa lọ wá àdúrà Olúkọ̀yà. Àwọn àdúrà kan wà tẹ́gbẹ́ tó Olúkọ̀yà bá pe prayer point yẹn nígbà tẹ́ bá gbà, ẹ̀yin fúnra yín gan ẹ mọ̀ pé ẹ gbàdúrà. In the spiritual àwọn gan mọ̀ pé ẹ gbàdúrà, àtọ̀ṣe wọn. So nígbà bẹ́ẹ̀ lèèyàn máa ń wá ọ̀nà láti tún yí àdúrà bá ṣe ń gba àdúrà. Èèyàn tún ti kọ́ bá tún ṣe ń gba àdúrà. À ń kọ́ sí lójoojúmọ́ ni. Èèyàn á tún kọ́. Pásítọ̀ kan tó ní chọ́ọ̀chì ńlá rẹpẹtẹ ní TBN, ó máa ń là against Benny Hinn. A sọ wípé Benny Hinn gbogbo miracle tó máa ń ṣe yẹn òun ò gbàgbọ́, kò sínú Bible bẹ́ẹ̀. Ayé àtijọ́ ni miracle ti máa ń ṣẹlẹ̀, miracle ò kì í ṣẹlẹ̀ mọ́. Pásítọ̀ tó ní chọ́ọ̀chì ńlá, thousands of people ni o. Nígbà tó ọmọ ẹ̀ obìnrin tó wá síìkì, tí dókítà tán sọ fún wípé kò sí kankan tán lè ṣe mọ́, pé palliative care nìkan lọ́kàn mọ́ fún, pé kò sí kankan tán lè ṣe sí mọ́. Ó sá lọ bá Benny Hinn o. Nígbà yẹn ló mọ̀ wípé Bible má sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu. Àwọn tó ti jẹ́rìí pé irú ẹ̀ ṣẹlẹ̀ sọ́mọ wọn, tó jẹ́ pé Benny Hinn ló gbàdúrà fún wọn tọ́lọ́run dẹ̀ wò wọn sọ́tà yóò ṣe wà láyé. Nígbà ló ṣe lọ sáré bá Benny Hinn. Benny Hinn dẹ̀ gbàdúrà fún lórúkọ Jésù, Olúwa dẹ̀ mú kíní yẹn, ó dẹ̀ lé spirit, ó dẹ̀ lé kúrò, ọmọ yẹn ṣe wà láyé o. So lákòókò yẹn, lákòókò tá a bá ń là nǹkan kọjá, lákòókò yẹn gan ló yẹ ká kọ́ bá tún ṣe ń gba àdúrà sí. Ká mọ̀ pé àdúrà tá à ń gbà yìí, pé 30 minutes là ń gbà tẹ́lẹ̀, ká mọ̀ pé àkókò láti yí sí 1 hour lélẹ́yìí o. Àkókò náà ni o, ìyẹn number 1. Ìkejì ni pé ní tí àkókò tá a bá ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá, àǹfààní ni fún wa láti dig deep sọ́rọ̀ Ọlọ́run. Ká túbọ̀ ká really mọ ọ̀rọ̀ Ọlọ́run gidi. Kí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa nǹkan tí mò ń là kọjá yìí? Ṣadé tó ti larú ẹ̀ kọjá nínú Bible ni. Àkókò láti lọ wo ọ̀rọ̀ Ọlọ́run fúnra wa. Kò ń ṣàkókò tí pásítọ̀ kan máa sọ fún yín pé kíní báyìí kẹ́ lọ máa fi gbàdúrà. Fúnra wa ló yẹ ká lọ gbé Bible ká wá. Torí kò sí nǹkan tí ò sí nínú Bible. Ká wá ń bo lọ̀rọ̀ mi wà, nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí níbo ló wà gangan. Kí lẹni tó ṣẹlẹ̀ sí, kí ló ṣe, kí lọ́lọ́run dẹ̀ ṣe lákòókò náà. Àkókò yẹn láti fi wá mọ ọ̀rọ̀ Ọlọ́run dig deep gidi ni. Then ìkẹta tí àǹfààní tó tún máa ń wà nínú ẹ̀ ni wípé àkókò ìdàgbàsókè nínú ẹ̀mí ni o. Lákòókò tá a bá ń la àwọn nǹkan kọjá, ó máa ń jẹ́ kéèyàn grow ni o. Èèyàn á mọ bá ṣe máa handle irú nǹkan. Torí lákòókò yẹn, ẹ máa mọ̀ pé fire tí mo ní ò tó. Olúwa, fresh fire. Kò sẹ́ni tó máa kọ́ wa nígbà téèyàn máa lọ sínú àdúrà àti ààwẹ̀. Father, baptize me afresh. Olúwa, fresh fire, fresh anointing ni o. Ask until your joy be full ni o. Nígbà ilẹ̀ yẹn máa bẹ̀rẹ̀ sí gbàdúrà.
fresh fire fresh fire nígbà tí fire bá dẹ̀ dé lóòótọ́ àrí yàtọ̀. So àkókò tá a bá ń là àwọn nǹkan kọjá ó máa ń jẹ́ kéèyàn grow nínú ẹ̀mí, ó máa ń bí promotion ni nínú ẹ̀mí. Dẹni kẹrin ni pé àkókò téèyàn bá ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá, àkókò láti lọ wá ràn lọ́wọ́ ni o. Ká wá àwọn kìrìsìtẹ́nì tó jọmọ Ọlọ́run gidi, kéèyàn má jókòó síbì kan, kéèyàn má sọ pé gbogbo èèyàn ti fòun sílẹ̀, òun wà lonely. Torí téèyàn bá dá nìkan wà, Sátánì á máa fi èrò burúkú sí lọ́kàn ni o. Kéèyàn wá àwọn èèyàn tó jọmọ Ọlọ́run, ká má dá nìkan wà. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì á kàn dé isolate ara wọn. Nígbà yẹn Sátánì aráyè tó bá fẹ́ ríyàn mú, á wá jẹ́ kéèyàn wà isolated. Á wá bẹ̀rẹ̀ sí ní fi ìròkúrò, á máa fi sọ́kàn ẹni yẹn. Kéèyàn tètè wọ ọmọ Ọlọ́run, ká lọ sí fellowship, ká lọ church, ká bá àwọn èèyàn sọ̀rọ̀, ká ṣe gbogbo ẹ̀. Then the last one ni wípé àkókò láti wá ojú Ọlọ́run gidi gangan ni. Àkókò láti ka ọ̀rọ̀ Ọlọ́run, mo ti sọ yẹn. Ṣùgbọ́n àkókò kan wà téèyàn máa ń wá ojú Ọlọ́run. Olúwa, mo fẹ́ rí ojú rẹ̀. I want to have an encounter with you. Mo fẹ́ èmi àti you are my father. Mo fẹ́ èmi àtẹ̀yìn, mo fẹ́ ká jọ sọ̀rọ̀. Olúwa, mo fẹ́ rí. I want to see you. Open my eyes. I'm your daughter. Open my eyes. I want to see you. Nínú àkókò bẹ́ẹ̀ lèèyàn máa ń ní orí ọ̀fẹ́ àti lè pírẹ́sì bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n kí làwa máa ń ṣe púpọ̀ nínú àwa èèyàn? Kí lè tó bá ti dé bẹ́ẹ̀ yẹn, a máa pity ara wa, self pity, ìyẹn gan ló burú jù. A máa pity ara wa pé kí ni mo dẹ̀ wá ṣe báyìí? Kí ló tẹ̀ wá ń ṣẹlẹ̀ sí mi? Báwo ni gbogbo ayé mi ṣe? Nǹkan burúkú ọmọ Ọlọ́run ò kì í ronú bẹ́ẹ̀ o. Self pity, ìyẹn number one, nǹkan tó burú táwọn èèyàn máa ń ṣe. Èèyàn míì á sọ pé òun tiẹ̀ lè gbàdúrà mọ́. Tó bá lè gbàdúrà mọ́, lọ wá téèpù Olúkọ̀yà kó tó pe prayer point méjì gbàdúrà. I promise you that. I promise kó tó pe prayer point méjì kò sẹ́ni tó máa sọ pé kẹ́ gbàdúrà. Ẹnu yín máa là á máa bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ni. Torí nígbà téèyàn bá wà lákòókò yẹn lèèyàn máa rántí Olúkọ̀yà. Tí gbogbo nǹkan bá ń lọ dáadáa, tí everything ṣe, ẹ máa sọ pé àwọn àdúrà Olúkọ̀yà, àwọn àdúrà wọ̀nyí ti le jù. I don't have to pray like that. But nígbà tó bá di pé èèyàn ńlá nǹkan kọjá, fúnra èèyàn lèèyàn máa wá àdúrà Olúkọ̀yà. Ó wà lórí YouTube, ẹ lọ wo millions àwọn èèyàn ló máa ń lo àdúrà ẹ̀. Wọn lọ church but àdúrà yẹn gbogbo èèyàn ló máa lọ ń gba àdúrà. So we have to pray. Ká má sọ pé mi ì lè gbàdúrà mọ́. Tá bá sọ pé mi ì lè gbàdúrà, wá ń fún Sátánì lórí ọ̀fẹ́ láti ṣe nǹkan tó wù ú ni. A láti gba àdúrà. Èèyàn mìíràn ìrẹ̀wẹ̀sì ọkàn á dé bá. Tí ìrẹ̀wẹ̀sì ọkàn bá dẹ̀ ti dé, Sátánì ti ráyè wọlé nìyẹn o. Ó ti tán, ó ti score goal. Torí tí ìrẹ̀wẹ̀sì ọkàn bá ti dé, ọ̀nà wo lọ́lọ́run wá fẹ́ gbà láti ṣiṣẹ́ ìyanu. Ó ti tán. Àfi téèyàn bá mú rẹ̀ tó bá kọ́kọ́ jáde kúrò nínú rẹ̀, tó lé ẹ̀mí burúkú yẹn tó lé kúrò, kó sọ pé ọmọ Ọlọ́run ni mí. I'm a child of God. Ọmọ Ọlọ́run máa ń là nǹkan kọjá, kò lè borí mi ni. Kò kàn lè borí mi ni. That is just the truth. Èèyàn míì gbà ilẹ̀ ní ìbẹ̀rù máa gbé wọ̀ ní gidi. Tẹ́lẹ̀ ìbẹ̀rù bá rẹ̀ ti gbé yàn wọ̀. Sátánì ní free day nìyẹn o. Nǹkan tó dẹ̀ wúlò dẹ̀ máa ṣe. Because ibi tí ẹ̀rù bá ti wà, Ọlọ́run ò kì í sí ń bẹ̀. So irú nǹkan tí ò yẹ káwa ṣe rárá nìyẹn. Àwọn nǹkan tí mo ti kọ́kọ́ sọ márùn-ún yẹn ló yẹ ká ṣe. Ká máa rántí wípé the kingdom of God suffereth violent o, and the violent taketh it by force o. Ìjọba ọ̀run Yorùbá mo fẹ́ kó tiẹ̀ ní o. Ìjọba ọ̀run di ìfagbára wọ̀. Àbí ẹ bá mi kó tiẹ̀ Yorùbá Minister Ọlọ́mọ. Láti ìgbà ọjọ́ John the Baptist wá títí ó fi di ìsinsìnyí ní ìjọba ọ̀run ó ti di ìfi agbára wọ̀. Àwọn alágbára ló sì máa ń fà á gbà. Alágbára ni o. Ẹ máa rántí broken English interpreter Olúkọ̀yà. The kingdom of God don suffer katakata o, and the person wey no gree go take grab am. Gra ni o. Ẹni tó bá kàn dákẹ́ tó sọ pé ìwọ Ọlọ́run mi ìmọ̀ kan tí mo ṣe ń là nǹkan báyìí kọjá, ṣé mi nìkan ni mo wà ní. Èèyàn pẹ́ lẹ́nu ẹ. Ṣùgbọ́n Olúwa mo mọ̀ pé aṣẹ́gun ni mí. Eléyìí tó wà yóò máa kọjá o. This one also shall pass. Ó máa kọjá. That is the attitude o. Correct attitude nìyẹn. So ká wá ka Psalm 69 mama wa go bí tá bá ti ṣe dé
but the Lord will help us. So ní verse 1, David bẹ̀rẹ̀ pẹ̀lú wípé Ọlọ́run gbà mí nítorí omi wọn ní wọ inú lọ sí ọkàn mi. Ẹ̀rí pé nǹkan tó le nìyẹn, wípé kéèyàn wà nínú omi, kì í ṣe pé omi yẹn fẹ́ borí ẹ̀ nìkan, omi yẹn tiẹ̀ ti wọnú ọkàn rẹ̀ lọ, ó ti kún gbogbo ọkàn rẹ̀. Ìyẹn ní pé òun ti wà overwhelmed, ìyẹn ní pé agbára kò tiẹ̀ ságbára mọ́, ìyẹn ní pé ó ti rẹ òun, gbogbo ẹ̀ ti sún òun. Òní tí Dáfídì bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà, ṣe mọ̀ pé kọ́kọ́ gbé Ọlọ́run ga, and that is what we are supposed to do. Òfin rẹ̀ gan ló kọ́ wa ní Psalm 100 wípé kéèyàn tó wọ presence Ọlọ́run àkọ́kọ́ dúpẹ́, tá bá dúpẹ́ tán ká wá bẹ̀rẹ̀ sí ní gbé Ọlọ́run ga. Ó ṣe kọ́ wa nìyẹn o. Enter into his presence, into his gate with thanksgiving and into his court with praise. Òun ló kọ́ wa o. Ṣùgbọ́n ní Psalm 69 Dáfídì kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kò praise Ọlọ́run o. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà straight ni o. Àkókò bẹ́ẹ̀ máa ń wá o. Àkókò bẹ́ẹ̀ wà tó jẹ́ pé àdúrà lẹ máa lọ straight. Ti ẹ̀ ní rántí pé ẹ fẹ́ kọ́kọ́ dúpẹ́ àbí pé èèyàn fẹ́ ṣe sì fẹ́ kọ́kọ́ máa praise Ọlọ́run. Dáfídì lọ sínú àdúrà straight bó ṣe rí lára Dáfídì ni olóṣè máa ń pè ní orin arò pé lamentation psalm ni. Ó lọ ní àdúrà straight ni pé Ọlọ́run tó dẹ̀ lò, Ọlọ́run májẹ̀mú ni Yahweh. Ọlọ́run gbà mí nítorí omi wọn ní wọ inú lọ sí ọkàn mi. Ìwọ nìkan ló lè gbà mí o. Tó bá gbà mí báyìí, omi yẹn ti fẹ́ gbé òun lọ. Verse 2, ó ní èmi rì nínú ìrà jíjì, pé ìrà jíjì ni o. Ìrà yẹn ó ti wọnú ẹ̀ lọ, ó ti fẹ́ gbé omi o. Níbi tí ibi dúró kò sí, òun kò sáàyè fóun láti dúró, kò síbi tóun lè fẹsẹ̀ òun sí. Ìrà yẹn tiẹ̀ ti gbé òun, kókò dẹ̀ máa gbé òun mì ló dẹ̀ wá kú o. Kò síbi tóun lè fi ẹsẹ̀ sí. Yẹn ní pé ìṣòro yẹn ti kọjá ẹ̀mí òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti kọjá ẹ̀mí òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní èmi dé inú omi jíjì wọn nì, níbi tí ìṣàn omi ṣàn bò òun lórí. Ó ní ìṣàn omi yẹn, ṣé mọ̀, omi yẹn ti ń ṣàn bò, omi yẹn tiẹ̀ ti borí already nìyẹn. Omi yẹn ti ń ṣàn lórí ẹ̀. Nǹkan tó kàn mọ́ ní pé òun ò tí ì kú, ó ṣì wà láàyè. Yẹn ní pé ìṣòro yẹn ti borí òun, ó ti borí òun nìyẹn. Ó ti sún òun, kò síbi tóun lè tọ́ọ̀nì sí. Iwájú ogun ni, ẹ̀yìn ogun ni, ọ̀tún òsì, ibi tóun dúró sí kí ló dé? Kò síbi tóun lè tọ́ọ̀nì sí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ológun yẹn ti borí òun. Irú nǹkan tó ṣe nǹkan tí Jonah náà sọ nìyẹn. Jonah chapter 2 verse 6. Jonah orí 2 ẹsẹ̀ 6. Jonah ní èmi sọ̀kalẹ̀ lọ sí ìsàlẹ̀ àwọn òkè ńlá. Òun nígbà tó ń dé inú omi yẹn, òun mọ̀ pé òkè tó wà nínú omi. Jonah ní ó lóun sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ àwọn òkè ńlá. Ó lóun rí ilẹ̀ ayé pẹ̀lú ìdènà rẹ̀. Ó wá yí òun ká, ó yí òun ká báyìí nísàlẹ̀ omi ni. Jonah ló jẹ́ ká mọ̀ pé ìdènà wà nísàlẹ̀ omi. Jonah ní òun rí, ó ní pẹ̀lú ìdènà rẹ̀, ó ló yí òun ká títí nínú ìsàlẹ̀ omi ni o. Ṣùgbọ́n kí ni Jonah wá sọ? Ó ní ṣùgbọ́n ìwọ ti mú ẹ̀mí mi wá sókè láti inú ibú wá, Olúwa Ọlọ́run mi. Ọlọ́run pẹ̀lú bó ṣe dé sàlẹ̀ pátápátá mi tí kò sẹ́ni tó ì tí ì rí yẹn. But there is still a God tó sì máa ń múyàn, á dẹ̀ múyàn wá sókè. Ṣùgbọ́n lákòókò tí Dáfídì wá yọ, Ọlọ́run ò tí mú wá sókè o. Dáfídì sì ń sọ gbogbo, ó ń describe, ó ṣàpèjúwe irú nǹkan tóun là kọjá ni o. Ní verse 3 ó wá sọ wípé ó ní agara ẹkún dá òun. Ìyẹn ni pé òun ti sunkúnsukú, òun tiẹ̀ wá rómi jáde lójú òun mọ́. Ọ̀nà ọ̀fun òun tiẹ̀ ti gbẹ. Òun ti sun ẹkún yẹn tó jẹ́ pé ó tiẹ̀ ti wá, òun kàn sun ni, kò jáde. Àwọn èèyàn ṣe lè mọ̀ pé òun sunkún mọ́, torí òun ti sun ẹkún yẹn, ó ti pọ̀ jù. Ó ní agara ẹkún ti dá òun. Ó ní ọ̀fun òun ti wá gbẹ. Ó ní ojú òun ti wá kún. Ó ti kú mi nígbà tí èmi dúró de Ọlọ́run, torí pé mò ń dúró de Ọlọ́run ni o, torí pé Ọlọ́run ò tètè gbọ́ àdúrà lórí Dáfídì sọ o. Ìyẹn ni pé mo ti gbàdúrà. Òun ò tètè rí èsì àdúrà, òun ló ń jẹ́ bẹ́ẹ̀ kan tí Dáfídì ń sọ nìyẹn o. So àkókò isolation orí Dáfídì wà, àkókò ìpínyà, àkókò tó dàbẹ̀ ní pé Ọlọ́run ò tiẹ̀ rántí Dáfídì mọ́. Àkókò tó dàbẹ̀ ní pé ṣọ́lọ́run ò kì í wá ń gbọ́ àdúrà ni. Àkókò tó jẹ́ pé gba tí bá gbàdúrà tẹ́lẹ̀, ṣé Ọlọ́run dẹ̀ máa ń dáhùn, kí ló wá dé tọ́lọ́run ò wá dáhùn àdúrà mọ́? Ṣẹ̀ṣẹ̀ mi ló wá tó bẹ́ẹ̀ ni. Àkókò tí Dáfídì wà nìyẹn o.
ó ní nígbà tóun dúró de Ọlọ́run nígbà náà ni ẹkún òun ti sun ẹkún, ó ti sún òun, ọ̀nà fún òun tiẹ̀ ti gbẹ, omi ò tiẹ̀ lè ojú òun ti kún, kò tiẹ̀ wá sí omi tó máa lè jáde mọ́ níbi tí Dáfídì bá dé. Ní verse 4 ó wá sọ wípé ìdí tí gbogbo eléyìí ṣe ṣẹlẹ̀ sóun ni wípé àwọn tó kórìíra òun láì nídìí ó ní wọ́n ju irun orí òun lọ o. Ẹ mọ iye irun tó wà lórí, kò sẹ́ tó tiẹ̀, Ọlọ́run nìkan ló mọ iye irun tó wà lórí wa. Dáfídì yẹn ni pé àwọn ọ̀tá yẹn ti pọ̀ jù, pé kò sí bóun ṣe lè dí pẹ̀lú wọn, kò sí ọ̀nà tóun fẹ́ gbà, wọ́n ti yí òun ká ní gbogbo ọ̀nà ni. Wọ́n ti yí òun ká ní gbogbo ọ̀nà. Dáfídì sọ wípé àwọn tó kórìíra mi láì nídìí wọ́n ju irun orí mi lọ. Ó ní àwọn tí ń ṣe ọ̀tá mi láìṣẹ̀, wọ́n kàn ń ṣe ọ̀tá ẹ̀ láìṣẹ̀ ni o. Ó ní mi ò ṣẹ̀ wọ́n, mo ṣẹ̀ Ọlọ́run o, ṣùgbọ́n àwọn tó ń ṣe ọ̀tá mi yìí mi ṣẹ̀ wọ́n o. Ó ní wọ́n tí ìbá tiẹ̀ pa òun, wọ́n sì fẹ́ pa òun ni, wọ́n fẹ́ finish òun pátápátá ni. Ó ní wọ́n dẹ̀ lágbára, ṣùgbọ́n Ọlọ́run kan tó jẹ́ pé òun ni alágbára, tó máa ń gba agbára lọ́wọ́ alágbára, tó fẹ́ fi agbára ní ọmọ aláìlágbára lára. Ṣùgbọ́n Dáfídì sọ wípé àwọn ọ̀tá yìí wọ́n lágbára. Ó ní nígbà náà ni mo sọ ohun tí èmi kò mú, lórúkọ Jésù, ohun tí èmi kò mú, ní san nǹkan tá à mú o lórúkọ Jésù. Dáfídì sọ wípé nǹkan tóun kò jẹ gbèsè ẹ̀ òun san, nǹkan tóun ò mú òun san. Thank God for Jesus Christ o, tó wá san gbogbo gbèsè yẹn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, nǹkan téèyàn ò san, tí èèyàn ò jẹ èèyàn yá san o. Ẹ̀ṣẹ̀ tó gbọ́n bàbá ti ṣẹ̀ sílẹ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá. Tí ò bá jẹ́ pé Jésù Kristi tó wá tó mú gbogbo ẹ̀ tó kó lọ, tó fẹ̀jẹ̀ ara ẹ̀ tó fi san gbèsè yẹn, èèyàn bá san gbèsè ẹ̀ o. Torí pé a ti ní Jésù, ó ti wẹ gbogbo yẹn kúrò nígbà tá bá ti di àtúnbí, tá bá ti sọ pé Olúwa mo ti di àtúnbí o. Lóòótọ́ ìyá mi ló bí mi, ṣùgbọ́n mo ti di àtúnbí nínú Jésù. So gbogbo ẹ̀ṣẹ̀ ìyá mi lè jẹ ìyá ẹ̀ mọ́. Gbogbo májẹ̀mú tó ti wà nílé bàbá àti ìyá níran tí Sàtánì ti fi ń lò tó ń lò ń bẹ̀, èmi ti di àtúnbí o, èmi ò lè jẹ ìyá ẹ̀ mọ́. Jésù Kristi ti san gbogbo gbèsè, so ní tèmi exception ti wà fún mi, my case is different. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé Jésù Kristi gba gbogbo ìyà yẹn, Jésù Kristi ló jẹ́ ìyà tí Dáfídì sọ láti verse 1 títí lọ dé verse 4, Jésù Kristi ló jẹ́ gbogbo ìyà yẹn o. Jésù jẹ́ kó ṣẹ̀ o, kò sí kankan tó ṣe, wọ́n dẹ̀ kórìíra ẹ̀ láì nídìí ni o. Àwọn ọ̀tá Jésù Kristi wọ́n pọ̀ ju irun orí tó wà lórí Jésù Kristi fún rẹ̀ gangan lọ. Ó lóun dẹ̀ sọ ohun tí òun kò mú. Jòhánù 15 verse 25, John 15 verse 25, ó ní ṣùgbọ́n èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí a kọ nínú ìwé òfin kí ó lè ṣẹ. Eléyìí ṣẹlẹ̀ sí nǹkan tí Dáfídì sọ verse 4 yìí, ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, ká bá lè sọ wípé nǹkan tí Dáfídì sọ ní Psalm 69 verse 4 pé ó wá sí ìmúṣẹ. Tó ní gbogbo nǹkan tí Dáfídì sọ jáde, èmi mímọ́ ń gba ni Dáfídì sọ̀rọ̀ ni. Nǹkan tí ó wá ṣẹlẹ̀ sí Jésù Kristi òní Dáfídì ń sọ. Nǹkan tí Dáfídì experience òní Jésù Kristi náà ló wá experience. So kí ìwé mímọ́ kó bá lè sọ pé nǹkan tí Dáfídì sọ sílẹ̀ pé ó ṣẹ lóòótọ́ nígbà tí Jésù Kristi dé, òní wọ́n ṣe reverse verse yìí ní Jòhánù chapter 15 verse 25. Wọ́n kàn kórìíra Jésù Kristi láì nídìí ni, kí ló ṣe fún wọn? Wọ́n parọ́ mọ́, kò sí kankan tó ṣe fún wọn. Ní verse 5 Dáfídì wá sọ pé Ọlọ́run, ó ní ìwọ mọ wèrè òun o. Ṣé rí nǹkan tọ́lọ́run ṣe fẹ́ràn Dáfídì lélẹ́yìí, torí púpọ̀ ní wa máa ń bo ẹ̀ṣẹ̀ wa. Mo ti jẹ́wọ́ ẹ̀ nígbà kan, ṣègbè ó máa ti kúrò lórí ìyẹn, èyí tá tún ṣe lẹ́yìn yẹn ṣàti jẹ́wọ́, adẹ̀bò a máa bombard heaven pẹ̀lú àdúrà. Olúwa ṣe léyìí, Olúwa you said in your word, it is written, it is. Ẹ̀ṣẹ̀ wa ń kọ́ ta bò ń kọ́. Ṣé ní téèyàn bá dẹ̀ bo ẹ̀ṣẹ̀, àdúrà ò lọ bì kankan o, báwọn ìyá wa ṣe sọ láàárọ̀. Téèyàn bá bo ẹ̀ṣẹ̀, tẹ́ṣẹ̀ bá ti wà, àdúrà ò lọ bì kankan. Dáfídì sọ wípé Olúwa ìwọ mọ wèrè òun o. Ìyẹn ni pé o mọ ẹ̀ṣẹ̀ mi, o mọ ìwà òmùgọ̀ tí mo hù, tí mo lọ ṣe nǹkan tí ó yẹ kí n ṣe. Ó wà láàrin èmi àti ẹ, mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. Ó kàn jẹ́ pé àwọn tí ó ń dì pẹ̀lú mi yìí mi ìṣẹ̀ wọn, ìyẹn nìkan ni, but láàrin èmi àti ẹ mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà.
so èmi náà rántí mo mọ̀ ṣùgbọ́n àánú ẹni mò ń appeal sí àánú ni mò ń bẹ̀bẹ̀ fún. Nǹkan tí Dáfídì ṣe tún sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nìyẹn verse 5 o. Ṣẹ̀dẹ̀ rí kọ́kọ́rọ́ àti rí ìjọba ọ̀run wọ̀ òdi verse 5 yìí. This is the key o. Torí nígbà tá a bá ń gbàdúrà tá à ń bò ń bá di heaven Ọlọ́run rò pé òkè ṣé wọn náà tó ṣe irú kan bíi eléyìí náà ni òkè adé máa kó tá a máa sọ fọ́lọ́run ìdí tẹ́ máa ṣe ṣe léyìí ìdí báyìí àfi bẹ́ẹ̀ kọ́lọ́run kọ́ ló kọ báíbù yẹn a máa sọ gbogbo ẹ̀ ṣùgbọ́n nǹkan tá a ṣe àbò mọ́lẹ̀ ṣùgbọ́n Dáfídì sọ pé Ọlọ́run ìwọ mọ wèrè mi o ẹ̀ṣẹ̀ mi kò sì lù mọ́ kúrò lójú rẹ o kéèyàn kankan má tara ẹ̀pẹ́ Ọlọ́run ò mọ kan tó ń ṣe ọmọ tó wọ́n lè gbàdúrà títí kò sí kankan tó ṣẹlẹ̀ Ọlọ́run ò fi gbàdúrà bẹ́ẹ̀ Ọlọ́run kó àdúrà o etí mi ò jẹ́ kó ṣe pé tí mi kù jù pé kí mi lè gbọ́ nǹkan tẹ́ ẹ̀ sọ àbò pé eré jù ó ní ṣùgbọ́n ẹ̀sìn ní olóòtú padà pa láàrin òun àti ẹlẹ́ṣẹ̀ so David sì ti fi yé sí ó tó bèrè àánú torí dáadáa lọ ń bèrè fún àánú tá a lè sọ ẹ̀ṣẹ̀ wa lẹ́nu òun èsì káàrin ní ọ̀sán sọ wípé Ọlọ́run mo ṣe ọjọ́ báyìí ọba ìlú mo ṣe báyìí mo mọ̀ pé mọ̀ ìgòsí ìkan tí mo lè fi pamọ́ fún yín ṣùgbọ́n ẹ̀ṣàánú fún mi àbí mi ò bẹ̀rẹ̀ aláàánú ni yóò mú wa ẹ ṣàánú fún mi so David sọ pé Ọlọ́run ìwọ mọ wèrè mi ẹ̀ṣẹ̀ mi kò sì lù mọ́ kúrò lọ́dọ̀ rẹ mo ti sọ fún wa pé kọ́kọ́rọ́ ìrìnnà sí ìjọba ọ̀run ni o ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ kò lè ṣe rere o very very important verse 5 so ní verse 6 ó wá sọ wípé Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ṣe lórúkọ tí David wá ń lò báyìí orúkọ Ọlọ́run tó fẹ́ kó dìde kó jà fóun òní David wá ń lò ó sọ pé Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun torí mo fẹ́ kó dìde ogun ni o so Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni mo nílò lákòókò yìí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun má ṣe jẹ́ kí ojú kí ó ti àwọn tó dúró dè ọ́ nítorí mi ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń wo àwa kìrìsìtẹ́nì ṣé ẹ mọ̀ pé mo rántí ìgbà kan tí obìnrin kan ní pé kán lọ pè mí wá pé kí wá gbàdúrà fóun mi ò mọ̀ rí mi ìmọ̀ bí mo ní kí ló dé mo ti mọ̀ yín rí ó ní tá bá ń ṣe morning devotion ó máa ń gbọ́ tá bá ń gbàdúrà so ó mọ̀ pé kìrìsìtẹ́nì ni wá so tó bá jẹ́ pé mo lọ ṣe nǹkan ta tí ò dá mọ́ ṣe máa rí náà yẹn pé ẹ wá dẹ̀ máa tanra wọn àràárọ̀ ló ń fàdúrà wọn disturb èèyàn irú kan tó ń ṣe nìyẹn ṣe mọ̀ so ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wo pásítọ̀ wọ́n máa wo ọba ẹ̀ tó bá sọ pé born again yẹn níbi iṣẹ́ wọ́n á máa wo ìwà ẹ̀ wọ́n á máa wo oríṣiríṣi so David sọ pé àwọn kan wà tó jẹ́ pé nítorí tòun ni wọ́n ṣe gbàgbọ́ nú Ọlọ́run yìí o tí wọ́n dẹ̀ mọ̀ pé Ọlọ́run yìí pé ó máa ń tọ́jú àwọn èèyàn títí ẹ̀ ó dẹ̀ máa ń jà fún àwọn èèyàn títí ẹ̀ so David sọ pé Ọlọ́run tó o bá ṣe nǹkan kan báyìí àwọn wọ̀nyí wọn ní gbàgbọ́ nú ẹ mọ́ o àwọn eléyìí wọn tiẹ̀ ní wọn ní mọ̀ pé Ọlọ́run yìí tó gbẹ́kẹ̀lé o ṣe mọ̀ nínú pain ẹ̀ nínú nǹkan tí David ní ìpọ́njú David ó dẹ̀ ṣe iṣẹ́ mọ̀ ó sì ṣe iṣẹ́ Ọlọ́run David kò fẹ́ káwọn èèyàn padà lẹ́yìn Ọlọ́run náà kò fẹ́ fi tiẹ̀ kò fẹ́ fi dítà àwọn èèyàn mìíràn lọ́wọ́ èèyàn míì sì ká ṣẹlẹ̀ sí bó ṣe máa gbé ìgbésẹ̀ àwọn tó sì jẹ́ baby Christian nígbà tán bá rí wọn lọ chọ́ọ̀chì mọ́ wọ́n á ní tírú kan bí eléyìí bá lè ṣẹlẹ̀ sẹ́ni báyìí tó ní bẹ́ẹ̀ nìyẹn ṣe gbé gan-an wọ́n ní àwọn kan wọn kúkú jókòó wọn ó pè àwọn jù so àwọn èèyàn kan wà tó pé wọ́n ń wò wá pé báwo la ṣe ń ṣe báwo la ṣe ń rọ̀ ní réèsì yìí báwo la ṣe ń bá Ọlọ́run wa yìí rìn tó jẹ́ pé ó lè fa ìkọsẹ̀ fún wọn ó dẹ̀ lè mú wọn kán lè dúró ṣinṣin nínú ìrìn àjò náà so David sọ wípé Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun má ṣe jẹ́ kí ojú kí ó ti àwọn tó dúró dè ọ́ nítorí tèmi kò wá ń ṣèmi nìkan sìn o kò tí ìgbàdúrà ti tiẹ̀ o ṣùgbọ́n àwọn tó jẹ́ pé nítorí ti David náà ṣe pàṣẹ náà ṣe mọ Ọlọ́run àwọn tó ń wo David pé ọmọ ìránṣẹ́ Ọlọ́run ni àwọn èèyàn gangan David sọ wípé Olúwa jọ̀ọ́ má jẹ́ káwọn èèyàn má jẹ́ kójú tì wọ́n nítorí pé Ọlọ́run májẹ̀mú ni ọ́ òun ló ṣe pé Ọlọ́run ní Ọlọ́run Ísírẹ́lì túmọ̀ sí Ọlọ́run májẹ̀mú
ọba tí ò kì í ba májẹ̀mú jẹ́ ni, nítorí onímájẹ̀mú pẹ̀lú Abraham, Isaac àti Jákọ́bù. So má jẹ́ kójú ti àwọn tí ó dúró tán gbà ọ́ gbọ́, tán gba Ọlọ́run Ísírẹ́lì gbọ́. Nítorí tèmi, má jẹ́ kójú tì wọ́n, má jẹ́ kán sọ pé Ọlọ́run wọn yẹn mi ò fẹ́ mọ́, Ọlọ́run wọn yẹn bó ṣe ń dì pẹ̀lú wọn I don't like it. Má jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀, nítorí bẹ́ẹ̀ lẹ máa ṣe dìde fún mi Ọlọ́run. Ní verse 7 ó wá sọ wípé nítorí pé ẹ máa gbọ́ ìdí o, ó ní nítorí tìrẹ, nítorí tọlọ́run gangan lèmi ṣe ń ru ẹ̀gàn àti ìtìjú yìí o. Pé kò ń ṣe pé bóyá òun ló ń ṣe àwọn èèyàn yẹn o, nítorí ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ìtara ilé Ọlọ́run, nítorí gbogbo nǹkan Ọlọ́run ó ká òun lára, òun làwọn èèyàn ṣe kórìíra òun o. Ṣé mọ̀, òun ló máa wàásù fún gbogbo èèyàn, òun ló máa lọ gbàdúrà fún èèyàn kan, òun náà ni tó bá máa fi sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí nìkan náà ni bá invite ẹ̀ síbì kan, ọ̀rọ̀ Ọlọ́run ló máa sọ ń bẹ̀ gbogbo nǹkan ẹ̀. Kí ló dé, ṣé wọ́n ló pa Jésù ni? Òun ni Dáfídì sọ pé nǹkan tó ṣẹlẹ̀ sóun nìyẹn tí wọ́n fi kórìíra òun o. Ó ní Ọlọ́run nítorí tìrẹ ni èmi ṣe ń ru ẹ̀gàn, ìyẹn ló ṣe ń gba ìwọ̀sí ló ń jẹ́ bẹ́ẹ̀, àti ìtìjú tó ti bo òun lójú, pé torí Ọlọ́run ni o, torí pé mò ń ṣiṣẹ́ fún ọ. Òun ló ṣe gbógun tì mí o, kì í ṣe pé bí mo ṣẹ̀ wọ́n o, torí pé mò ń ṣiṣẹ́ fún Ọlọ́run, òun ni wọ́n ṣe ń ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe yìí. Prophet Jeremiah náà kégbe irú ẹ̀. Jeremiah chapter 15 verse 15. Jeremiah náà ó ru ẹ̀gàn, ó gbàtìjú nítorí ọ̀rọ̀ Ọlọ́run. Ó láti gbàdúrà sọ Ọlọ́run pé Ọlọ́run mo fẹ́ kó gbẹ̀san. Prophet Jeremiah kégbe sókè ni, ó ní Ọlọ́run mo fẹ́ kó gbẹ̀san. Ó ní torí tìrẹ mo ṣe ń jìyà, torí tìrẹ òun ló ṣe gba gbogbo ìtìjú àwọn gbogbo wọn tó ń gbà, tó mo fẹ́ kó dìde, mo fẹ́ kó gbẹ̀san lára àwọn tó ṣiṣẹ́ ibi yìí, mo fẹ́ kó dìde kó gbẹ̀san lára wọn. So kò sẹ́ tó bá ń ṣiṣẹ́ Ọlọ́run, tó fẹ́ràn Ọlọ́run lóòótọ́ àti lódodo, tí gbogbo nǹkan ká lára, kó má lọ́ta o, kò nídìí pé ẹ̀ṣẹ̀ wọn o. Iṣẹ́ Ọlọ́run tá à ń ṣe náà nìkan ló ń bí wọn nù o. Ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ wọ́n nìyẹn o, kò sí nǹkan tá a ṣe jù yẹn lọ, kò sí nǹkan tá a ṣe jù yẹn lọ. Dáfídì sọ pé nǹkan tó ṣe ń gbógun ti òun, tí wọ́n ṣe ń tóun wá gbàtìjú, tóun fi ń gba ìwọ̀sí, torí iṣẹ́ Ọlọ́run yìí náà ni. Ní verse 8 ó ní òun wá di àjèjì sí àwọn arákùnrin òun. Àwọn brothers tọ́jọ́ ń lọ church nìyẹn o, kò ṣe àwọn aláìta o. Àwọn brothers, àwọn tájọ́ ń lọ ilé Ọlọ́run, ó ní gbogbo àwọn èèyàn wọ́n avoid òun ni, wọ́n sá fóun, ó lóun wá di àjèjì sí wọn. Ó ní àti sí àlejò pàápàá, òun wá di àlejò sí àwọn ọmọ ìyá òun, àwọn tọ́jọ́ bí wọn ní o, tí ìyá kan náà jọ bí Dáfídì, àkókò mọ̀ ìyá ẹ̀. Ó ní àwọn tó jọ ọmọ ìyá òun, àwọn tó jẹ́ pé wọ́n really close mọ́ òun gidi, àwọn blood òun, àwọn yẹn gan lòun wá di àlejò fún wọn. Ó ní wọ́n sá fóun. Ṣùgbọ́n pé wọ́n sá fún Job bẹ́ẹ̀ lóòótọ́. Job chapter 19 nígbà tá a ṣe Job, gbogbo wọn sá fún Job ni. Even àwọn ìránṣẹ́ Job gan tó ń ránṣẹ́, tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀, wọ́n sá fún Job, wọ́n sá fún gbogbo wọn láàfọ́ọ̀dì ẹ̀. So ní verse 9, Dáfídì wá sọ wípé ìdí náà ni wípé nítorí tí ìtara ilé rẹ tó ti jẹ mí tán, the zeal of the house of God, òun ló consume mi. Bí Jésù Kristi ṣe lọ sọ fún wọn wípé ẹ má fi ilé bàbá mi, ẹ má fi ṣe ọjà, ẹ má tà nǹkan tó lọ dá gbogbo tébù tó wà ńbẹ̀ tó dàrú, wípé ilé àdúrà ni. Ṣé mọ̀, wọ́n gbógun ti Jésù Kristi, wọ́n gbógun ti Jésù Kristi. Ìgbà tó ń ṣe káràkájà ń bẹ̀, káràkátà wọ́n ṣe gbogbo ẹ̀yàn inú wọn ń dùn ni, torí religion ni wọ́n kàn play, èyí wọn kúkú mọ Ọlọ́run, wọ́n kàn play religion ni. Ṣùgbọ́n Jésù Kristi ọmọ Ọlọ́run kò lè máa wò ó, ká máa ta ọjà, ká máa ra ọjà ńlé bàbá ẹ̀. Jésù Kristi mú gbogbo tábìlì yẹn, Jésù Kristi yìí dànù ó ṣe. Wọ́n gbógun ti Jésù Kristi. So Dáfídì sọ wípé nítorí pé nǹkan tó ṣe gbógun tì mí ni pé ìtara ilé rẹ ti jẹ mí tán. Disease, kò sí church tẹ́ lè lọ tí wọ́n bá ti mọ̀ pé ẹ fẹ́ràn Ọlọ́run gidi, wípé ọ̀rọ̀ Ọlọ́run ò lẹ́ ń tẹ̀lé, wọn ò ní fẹ́ràn yín o, especially àwọn tán pèrè àwọn ní mínísítà tán kì í ṣe èèyàn Ọlọ́run bẹ̀ nínú wọn, ní pásítọ̀, wọ́n ṣe máa block yín, wọ́n ṣe máa parọ́ mọ́ yín, nǹkan tó máa ṣe nìyẹn.
wọ́n ṣe irú ẹ̀ sí Jésù Kristi tí kò yẹ kó yà wá lẹ́nu. Ó dẹ̀ sọ fún wa, ó ní tó bá ṣe é sóhun ni wọ́n á ṣe é sí wa náà. Tí kò yẹ kó yà wá lẹ́nu, but David sọ wípé ó ń dùn òun o, nítorí pé ìtara ilé Ọlọ́run tó jẹ òun tán, òun ni àwọn ìwé ṣe ń ṣe gbogbo iṣẹ́ ibi sí òun. Ó ní àti ẹ̀gàn àwọn tí ó gán òun, àwọn tó ń gán Ọlọ́run, àwọn tó ń gán Ọlọ́run, ṣe nǹkan kan wà tó ń gán Ọlọ́run, tí wọ́n á sọ pé pé ra ìránṣẹ́ Ọlọ́run, a máa dì pẹ̀lú ẹ̀. Àwọn nǹkan tó Ọlọ́run ẹ fẹ́ ṣe, wọ́n ń gán Ọlọ́run ni. Àwọn máa yí nìkẹ́, àwọn máa yí ní padà. Àwọn máa kọ́ tó wọ́n máa ṣe láti lè gẹ́ẹ̀tì ẹ̀. Wọ́n ń gán Ọlọ́run ni. Wọ́n ń gán Olúwa Ọlọ́run Ísírẹ́lì ni. Òun ni wọ́n ń gàn, kò kì í ṣàwà. So David sọ wípé àwọn èèyàn yìí wọ́n ń gán Ọlọ́run ni, ò pé ìwọ ni wọ́n ń gán. Ìwọ ni. Ó ní pé so John chapter 2 verse 17. John chapter 2 verse 17. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì rántí pé a ti kọ pé ìtara ilé rẹ̀ ó jẹ mí run. Nǹkan tó David sọ ní verse 9 yẹn òun ni a tún rí ní John chapter 2 verse 17. Àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi ni wọ́n wá ń sọ wípé a máa ti kọ́ ní Psalm 69 verse 9. David ti kọ sílẹ̀ wípé ìtara ilé Ọlọ́run òun ló jẹ mí run. The zeal of the house of the Lord ó ti consume òun. Torí ẹ̀ Jésù Kristi ṣe ló jí gbogbo tébù pé lè tajà ń bí, ilé bàbá mi ní ilé àdúrà ni, gbogbo wọn síta. Àwọn èèyàn ọmọ ẹ̀yẹ wá rí pé a ti kọ̀wé rẹ̀ o, David ti sọ lóòótọ́ o, so confirmation lélẹ́yìí. Nǹkan tó ṣẹlẹ̀ ní Johannu 2 verse 17 yẹn. So Romans 15 verse 3 náà, Rome orí karùndínlógún ẹsẹ̀ ìkẹta sọ wípé nítorí Kristi pẹ̀lú kò ṣe ohun tí ó wu ara rẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ẹ̀gàn àwọn tí ń gán Ọlọ́run ó ti ṣubú lù. Ẹ̀gàn àwọn tó ń gán Ọlọ́run ló ṣubú lù Jésù Kristi. Ọlọ́run wo ló tiẹ̀ ń sọ ń pa ẹ̀gàn gan? Ọlọ́run wo ló ń sọ pé òun ni bàbá ẹ̀? Ibo lọ́lọ́run tìyẹn wà? Ọlọ́run táwa mọ̀ kò lọ́mọ. Ibo ni wọ́n ti wá? Ó wá ń pera ẹ̀ lọ́mọ Ọlọ́run. Abomination. Oríṣiríṣi ló sọ sí Jésù Kristi. Wọ́n ń gán Ọlọ́run ni. Wọ́n ń gán Ọlọ́run ni nínú ayé Jésù Kristi. So David sọ pé wọ́n gán Ọlọ́run ni. Wọ́n gán Ọlọ́run ni. So ní verse 10 ló wá sọ wípé nígbà tí mo sọkún tí mo sì fi ààwẹ̀ jẹ ara mi níyà, èyí náà sì di ẹ̀gàn. Torí pé ó ń gbà àwẹ̀ ni ó ń wait on the Lord ni ó. Wọ́n tún fi ṣe ẹ̀yẹ. Orísun ní Adé ṣe sọ pé wọ́n ló tún ti ń lọ sílé Ọlọ́run pé mo wò bàbá àdúrà rọra máa gbèsè. Ó tún ti ń lọ àdúrà iná, ó gbà ó gbàwẹ̀ níbo ló gbèdé. David sọ pé wọ́n ń fòun ṣe yẹ̀yẹ́ ni o, nítorí pé òun sọkún, òun dẹ̀ fi àwẹ̀, ó fi rí ara òun sílẹ̀, ó fi jẹ ara òun níyà. Wọ́n tún wá fòun ṣe yẹ̀yẹ́. Continue àti máa gbàwẹ̀ yẹn àbóbi tó máa gbé dé. Ní verse 11, ó lóun dẹ̀ fi aṣọ ọ̀fọ̀ ṣe aṣọ òun pẹ̀lú, torí tó máa ń gbàwẹ̀ wọn kì í múra dáadáa, wọ́n á wọ aṣọ ọ̀fọ̀ láti lè rẹ ara wọn sílẹ̀ níwájú Ọlọ́run. Ó nítorí pé òun ṣe bẹ́ẹ̀, ó lóun wá di òwe fún wọn. Wọ́n wá tún fòun pòwe. Àwọn èèyàn burú. Ó lọ́wọ́ tún wá ń fi òun pa òwe nígbà tí òun wọ aṣọ ọ̀fọ̀. Wọ́n tún fi pòwe pé máa wọ ara lé ẹ̀, ó tún ti ń lọ. Inú àwẹ̀ ló wà bó ṣe wà yẹn, tó bá rójú ẹ̀ wá rí pé kò tí ì bomi for some days. Ojú ẹ̀ tún ti pọ́n. Inú àwẹ̀ ló wà. Ní verse 12 ó ní àwọn tí ó jókòó lẹ́nu ọ̀nà bodè wọ́n tẹ̀ tún sọ̀rọ̀ sí òun. Ó lóun wá di orin àwọn ọ̀mùtí. Àwọn tó ń jókòó lẹ́nu, àwọn tó ń ṣọ́ géètì ni o. Àwọn yẹn wá tún wo Dáfídì wípé ọkùnrin yìí, ilé Ọlọ́run yìí ló ṣàdé ń lọ ṣá. Àmọ́ kan tó tiẹ̀ rí ń bẹ̀. Ó lọ náà kí ló wá bá dé ń sìn. Ó láwọn ọ̀mùtí wá ń fòun kọrin. Wọ́n wá ń fòun kọrin. Bàbá àdúrà rọra mi àgbésẹ̀. Èmi ló ń bá wí ní ẹ̀wọ̀ Ọlọ́run mi. Àwọn èèyàn á sọ lóòótọ́. Àwọn èèyàn á sọ. Kí ló mú dé láti ìgbà tó dẹ̀ ti ń lọ náà? Night vigil, morning devotion, gbogbo ẹ̀ náà. Ó lọ náà. Kí ló mú dé ń sìn? Kí lẹ bá dé ń bẹ̀? Ẹ tún ti di scarf mórí. Àwọn èèyàn á sọ lóòótọ́. Wọ́n á sọ. So ní verse 13 ó wá ń sọ wípé ẹ máa gbọ́ bó ṣe gba àdúrà o. Dáfídì yí àdúrà ẹ padà sí bó ṣe máa ń gba àdúrà tẹ́lẹ̀.
Ó mo ṣe sọ wípé nígbà tí èèyàn bá ń larú àkókò bí eléyìí kọjá, èèyàn wọn tún kọ́ mọ́ ṣe ń gba àdúrà sí ni o. Dávìdì ó lo àwọn ingredients mẹ́ta, ó lo àwọn nǹkan mẹ́ta tó jẹ́ wípé Ọlọ́run gan á gbọ́, Ọlọ́run gan á wò wípé ok àkókò tó. Dávìdì sọ wípé ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, èmi ò wo tàwọn ẹlẹ́gàn tí wọ́n ń bú mi o, èmi ò wo ti àwọn ẹlẹ́gàn tó ń sọ nǹkan tó wù wọ́n o. Ó ní ṣùgbọ́n bí ó ṣe tèmi ni, mo fẹ́ fi àdúrà mi tí mo gbà, mo fẹ́ gbélé Ọlọ́run lọ́wọ́ ni o. Nǹkan tí Dávìdì sọ nìyẹn pé mo fẹ́ gbélé Ọlọ́run lọ́wọ́ yẹn ni pé mi ò fẹ́ worry, máa gba àdúrà kí ṣe pé mi ní gba àdúrà yẹn o, ṣùgbọ́n mi ní jẹ́ kó sú mi rárá. Mo máa gbélé Ọlọ́run lọ́wọ́ torí mo mọ̀ pé Ọlọ́run yìí ó máa gbọ́ àdúrà yìí. Àkókò tó máa gbọ́ ó kàn lè má jẹ́ àkókò tèmi rò pé ó máa gbọ́, ṣùgbọ́n Ọlọ́run gbọ́ àdúrà. So Dávìdì sọ pé ṣùgbọ́n bí ó ṣe ti èmi, mi ì má tẹlòmíràn o, ní tèmi o, ó ní ìwọ ni èmi ń gba àdúrà mi sí. Mo dẹ̀ máa gbà á ni tí màá fi rí èsì. Ó wá sọ wípé Olúwa ní ìgbà ìtẹ́wọ́gbà, àkókò kan wà tá a máa ń pè ní ìgbà ìtẹ́wọ́gbà. Nígbà tí Ọlọ́run máa ń tẹ́wọ́ gba àdúrà, tó Ọlọ́run ṣe ìlérí pẹ̀lú Ísírẹ́lì wípé àkókò kan wà tó ń jẹ́ àkókò ìtẹ́wọ́gbà. Ipe lákòókò ìtẹ́wọ́gbà ó ní màá gbọ́ ti yín. Ó wà ní Isaiah 49 verse 8, ẹ lè lọ kà á later torí àkókò wa. Isaiah 49 verse 8, Ọlọ́run sọ fún Ísírẹ́lì, ìlérí wà pẹ̀lú Ísírẹ́lì pé ní àkókò ìtẹ́wọ́gbà, torí pé àkókò wa kò kí ń ṣe àkókò kan náà pẹ̀lú ti Ọlọ́run. Àkókò tọ́lọ́run máa ṣe nǹkan ó yàtọ̀ sí àkókò wa. So àkókò kan wà tọ́lọ́run máa ń pè ní àkókò ìtẹ́wọ́gbà tàdúrà máa ń gbà. Dávìdì wá ń lò yẹn pé Ọlọ́run, mo rántí, mo mọ̀ wípé àkókò kan wà tó ń jẹ́ àkókò ìtẹ́wọ́gbà. Mo fẹ́ kẹ́ ro yẹn, kẹ́ fi gbọ́ àdúrà mi. Ó lò yẹn ìkíní. Ó tún wá sọ pé Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ dá mi lóhùn. Ó wá ń sọ wípé torí aláàánú ni ọ́, mo mọ̀ pé mo ṣẹ̀ sí ọ, ẹ̀ṣẹ̀ mi wà lọ́dọ̀ ẹ Ọlọ́run. Ṣùgbọ́n tí èèyàn bá ti béèrè fún àánú, tó bá lè ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ẹ máa ń dáríjì, ẹ dẹ̀ máa ń gbọ́ àdúrà. Olúwa ní ọ̀pọ̀lọpọ̀, mo mọ̀ pé aláàánú ni yín, aláàánú ayérayé, ilẹ̀ àánú rẹ kò dẹ̀ kì í ṣú. So nínú àánú rẹ, Olúwa wá dá mi lóhùn. Ó lo àánú, kò dúró ń bẹ̀ o. Ó tún wá sọ wípé nínú òtítọ́ ìgbàlà rẹ, ìyẹn ni salvation. Nítorí pé àwa sọ pé àwa àtúnbí, pé ẹni tí ò bá jẹ́ àtúnbí, àdúrà kan péré lè gbà tọ́lọ́run lè gbọ́. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, mo fẹ́ gba Jésù ní Olúwa tó lùgbàlà. Àdúrà kan tọ́lọ́run lè gbọ́. Àdúrà tó bá kù tó bá ń gbà kò lọ bì kankan, ó kàn ń gbà ni. Dávìdì wá ń sọ fún pé nítorí òtítọ́ ìgbàlà rẹ, nítorí mo ní relationship, mo ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ Olúwa. Nítorí òtítọ́ ìgbàlà rẹ, torí ọjọ́ kan wà tá à ń pè ní ọjọ́ ìgbàlà tẹ́yìn Olúwa sọ fún Ísírẹ́lì ní Isaiah 49 verse 8 yẹn wípé nítorí rẹ̀ mo fẹ́ kó dá mi lóhùn. So nǹkan mẹ́ta oní Dávìdì combine papọ̀ ní verse 13 yẹn tó fi gbàdúrà, tó fi bá Ọlọ́run sọ̀rọ̀ kọ́lọ́run lè yíjú sí, torí Ọlọ́run máa ń mú ìlérí rẹ̀, ó máa ń mú ṣẹ. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ìwọ ni èmi ń gbàdúrà mi sí. Ìyẹn ni pé màá máa continue àti máa gbà, mi ò dẹ̀ ní worry, mi ní yọra mi lẹ́nu, máa gbà nítorí mo mọ̀ pé ẹ máa gbọ́ àdúrà yìí. Mi ní jẹ́ kó sú mi, ẹ máa gbọ́ àdúrà yìí. Ó wá sọ pé Olúwa ní ìgbà ìtẹ́wọ́gbà. Mo mọ̀ pé àkókò tèmi ò kì í ṣàkókò ti tiẹ̀ o, ṣùgbọ́n Olúwa àkókò kan wà tẹ́ sọ fún Ísírẹ́lì pé àkókò ìgbà ìtẹ́wọ́gbà. Lákòókò ìgbà ìtẹ́wọ́gbà, ẹ rántí, ẹ gbọ́ àdúrà mi. Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ, nínú àánú rẹ ni o, dá mi lóhùn. Àti pé nínú òtítọ́ ìgbàlà rẹ, Olúwa dá mi lóhùn. Very powerful prayer. Ní verse 14 ó wá sọ wípé yọ mí kúrò nínú ẹrẹ̀, má sì ṣe jẹ́ kí èmi kí ó rí i. Nínú ẹrẹ̀ tí mo wà yìí, Olúwa yọ mí kúrò. Lórí àwọn nǹkan tí mo ti sọ ní verse 13 yìí, Olúwa wá yọ mí kúrò nínú ẹrẹ̀,
má sì ṣe jẹ́ kí èmi kí ó rí. Gbígbà ni kí o gbà mí lọ́wọ́ àwọn tí ó kórìíra mi àti nínú omi jíjì wọn ni. Olúwa tọ́lọ́run bá ti gbọ́ àdúrà, ó máa ń mú èèyàn kúrò bẹ́ẹ̀ ni. Ọlọ́wọ́ gbọgbọrọ tó máa ń yọ ọmọ rẹ̀ kúrò nínú ọ̀fìn ayé ni. Dáfídì ti appeal sí pé Olúwa gbọ́ àdúrà mi, mú mi kúrò nínú ọ̀fìn yìí, mú mi kúrò nínú ẹrẹ̀ yìí, yọ mí jáde. Ní verse 15 ló wá sọ pé má ṣe jẹ́ kí kíkún omi yìí má jẹ́ kó bo mi mọ́lẹ̀ Ọlọ́run, torí kíkún omi yẹn ti borí already. But Dáfídì sọ pé má jẹ́ kó bò mí mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ́ kí ọ̀gbun kí ó gbé mi mì, má jẹ́ kí n kú. Òkú ò lè yìn ọ́ lókè, láǹfààní òkú fọ́lọ́run ó useless. Ó useless yẹn tí ẹni bá ti kú tí kò sí nǹkan tó fẹ́ ṣe fọ́lọ́run máa fi tó bá dé heaven kó lọ máa praise Ọlọ́run nìkan ló kù. Wípé Ọlọ́run kó tó àkókò ìdájọ́, àkókò tí mo tiẹ̀ ṣì wà yìí, Olúwa má jẹ́ kí kíkún omi má jẹ́ kó bò mí mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ́ kí ọ̀gbun kí ó gbé mi mì, kí o má sì ṣe jẹ́ kí ihò kí ó pa inú rẹ̀ dé mọ́ mi. Má gbà láyè Olúwa, má gba ihò láyè láti pa inú rẹ̀ dé mọ́ mi. Kò ní fi ṣe nǹkan táwọn ọ̀tá ń ṣe. Lórí nǹkan tí mo ti sọ ní verse 13 yìí, Olúwa àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi lélẹ́yìí. Nǹkan tó fẹ́ k'Ọlọ́run ṣe ó wá sọ ní verse 14, ó sọ ní verse 15, ní verse 16 ó wá sọ pé Olúwa dá mi lóhùn. Olúwa dá mi lóhùn. Mo ti fi request mi síwájú rẹ̀, mo ti sọ ìdí tẹ́ máa fi gbọ́ àdúrà, tẹ́ máa fi dá mi lóhùn. Nǹkan tí mo dẹ̀ fẹ́ mo ti sọ ní verse 14 and 15. Ní 16, Olúwa dá mi lóhùn nítorí tí ìṣeun ìfẹ́ rẹ̀ dára. Ìṣeun ìfẹ́ Ọlọ́run dára o. Olúwa fẹ́ràn àwa ọmọ rẹ̀ púpọ̀ o. Ó ní yípadà sí mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìrọ́nú àánú rẹ̀. Àánú yìí náà òní Dáfídì ń appeal sí. Àánú yìí ni Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Verse 17, ó ní kí o má sì ṣe pa ojú rẹ mọ́ kúrò lára ìránṣẹ́ rẹ. As long as ojú Ọlọ́run bá ti wà lára wa, kò sí nǹkan kan tọ́ta kankan lè ṣe o. Kò sí. Dáfídì sọ pé má ṣe pa ojú rẹ mọ́ kúrò lára ìránṣẹ́ rẹ. Ara rẹ̀ Dáfídì ló ń sọ pé má pa ojú rẹ, má ṣe pa mọ́ kúrò lára mi. Ó ní èmi ṣáà wà nínú ìpọ́njú, yára dá mi lóhùn. Nínú ìpọ́njú ni mo wà, yára dá mi lóhùn. Èèyàn mìíràn sọ pé Ọlọ́run mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ẹni tó bá wu Ọlọ́run á yọ òun. Bí Ọlọ́run ṣe ṣiṣẹ́ kọ́ nìyẹn o. Èèyàn máa fẹnu ara ẹ̀ sọ ni o. Dáfídì sọ pé Olúwa òun wà nínú ìpọ́njú o, yára dá mi lóhùn, yára dá mi lóhùn. Ní verse 18 ó wá sọ pé ó ní ṣùgbọ́n ọkàn mi, ó ní súnmọ́ ọkàn mi, pé k'Ọlọ́run kó súnmọ́ ọkàn mi, be near to me. Ṣé mo pé tá bá ní àsọ Ọlọ́run náà á ní àsí wa. Dáfídì sọ pé súnmọ́ ọkàn mi, sì rà ọkàn mi padà, má jẹ́ k'ọkàn mi má jẹ́ kó bá àwọn ẹni ibi lọ. Ra ọkàn mi padà Ọlọ́run. Gbà mí nítorí àwọn ọ̀tá mi. Má fi ìfẹ́ mi lé àwọn ọ̀tá mi lọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbà mí nítorí àwọn ọ̀tá mi. Verse 19 ó wá sọ pé ìwọ ti mọ ẹ̀gàn ohun o àti ìtìjú mi àti àìlọ́lá mi. Gbogbo àwọn ọ̀tá mi ló dẹ̀ wà níwájú rẹ̀. Ìwọ mọ gbogbo nǹkan tí mo ti ṣe. Ó dẹ̀ rí gbogbo ẹ̀gàn, ó ní má ṣe ń gàn mí. Ó dẹ̀ rí ìtìjú tí mo gbà nítorí tirẹ̀ ní o. Ọlọ́run, torí pé mò ń sìn ọ́, torí pé mò ń ṣe iṣẹ́ fún ọ, torí pé ọ̀rọ̀ ilé rẹ ká mi lára. Ó ní wọ́n ṣe ń pẹ̀gàn òun, ó ní wọ́n ṣe ń fi ìtìjú tó ti fi bá òun tó wá di ẹni tí aláìlọ́lá èèyàn. Ó ní ṣùgbọ́n gbogbo àwọn ọ̀tá tán ṣe irú kan bí eléyìí wọ́n wà níwájú rẹ̀ Olúwa. Yẹn ní pé dì pẹ̀lú wọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ń fi san Ọlọ́run sìn ni o. Gbogbo àwọn ọ̀tá tó ń ṣe báyìí ló wà níwájú rẹ̀ o. Kò séyè tó pamọ́. Gbogbo ẹ̀ lẹ rí pátápátá. Àwọn tó ń ṣe iṣẹ́ ibi yìí, gbogbo ẹ̀ kò pamọ́ lójú yín Ọlọ́run. Ní verse 20 ó wá sọ pé ìtìjú ti bà mí nínú jẹ́, èmi sì kún fún ìkáàánú. Wípé ìtìjú yẹn ó tẹ̀ ti bà òun nínú jẹ́, ó ti sú òun ṣe mọ̀. Ó lóun sì òun kún fún àánú. Èmi sì wòye fún ẹni tí yóò ṣàánú fún mi. Ó ní ṣùgbọ́n kò sí. Nǹkan tó terrible nìyẹn. Kéèyàn máa wá ẹni tó máa ṣàánú fún, kó má rẹ̀ ẹni tó máa ṣàánú fún. Thank you for Jesus Christ o. Jésù wá ẹni tó máa ṣàánú fún lórí igi àgbélébùú yẹn. Àwọn èèyàn kàn ń wo Jésù Kristi ni. Peter gan jìnnà yẹn. Peter ní mi ò mọ̀ rí. Dani, I don't know him.
wọ́n ní aṣọ tó wọ ojú aṣọ wọn tó máa ń tẹ̀lé Peter ní rárá ìdóńdó ìmọ̀ ṣe mọ̀ irú àkókò tí Dáfídì wà nìyẹn. Dáfídì sọ wípé òun ò rí yàn kankan tó tiẹ̀ lè ṣe àánú fún òun. Ṣé Jóòbù tiẹ̀ ṣe láwọn mẹ́ta tẹ́pẹ́ sọkúsọ ni wọ́n ń sọ bọ́tò Dáfídì sọ pé òun ò tiẹ̀ rí yàn kankan tó tiẹ̀ máa dúró, gbogbo wọn fi òun sílẹ̀ pátápátá ni. Ó ní ṣùgbọ́n kò sí, àti fún àwọn olùtùnú èmi kò sì rí ẹnìkan. Thank God fún olùtùnú ta nínú Jésù Kristi. Wọ́n fi Jésù Kristi sílẹ̀ lóòótọ́, wọ́n abandon ẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó ní ẹ tiẹ̀ bá mi gbàdúrà fún wáyé ìṣẹ̀lẹ̀ gbàdúrà wákàtí kan wọ́n sùn ni o. Gbogbo wọn sùn lọ nígbà tí Jésù lọ ń gbàdúrà nínú garden, àwọn sùn lọ ni. David sọ pé mo wá mi ò rí ẹnìkan. Ní verse 21 ó wá sọ wípé ó ní wọ́n fi òróró wọ́n fún mi pẹ̀lú lí ohun jíjẹ mi àti lí òǹgbẹ mi wọ́n fún mi lí ọtí kíkan ní mímu. Ṣé rí pé gbogbo tó ń sọ ìjìyà Jésù Kristi ni. Gbogbo bí Jésù Kristi ṣe máa ṣe jẹ̀yà, tí Jésù Kristi ṣe máa ṣe kú, gbogbo ẹ̀ ní Dáfídì ń sọ. Hallelujah ma. Àmì ìwọ máa mú. Ma. Bẹ́ẹ̀ ma. Yes ma. Yes ma. Yes ma. Yes ma. Yes ma. So verse 21 yẹn. Yes ma. So Matthew 27 verse 34 ó wà ńbẹ̀. Ó wà ní Matthew 27 verse 34. Ó lẹ̀ tún wà ní verse 48 náà. Jésù sọ pé wọ́n fi ọtí kíkan tí a dàpọ̀ mọ́ òróró fún un láti mu. Wọ́n dà fún Jésù Kristi. Bí Dáfídì ṣe sọ pé wọ́n fún òun láti mu, bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún Jésù Kristi láti mu. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Revelation chapter 3 verse 5. Revelation 3 verse 5 sọ wípé ẹni tí ó bá ṣẹ́gun òun náà ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè. Ibi tí mo ti mú wá wà ní from 22 yẹn to the end, but kò mátà mo ṣe máa lò náà. So ẹni tí ó bá ṣẹ́gun òun la máa wọ aṣọ funfun fún. Ẹni tó ti di àtúnbí tó ń larú àkókò tí Dáfídì kọjá yìí, ṣùgbọ́n tó ṣubú lọ́nà, tó sọ pé ilé ti sú òun ò lè continue, kò kí ń ṣaṣẹ́gun nìyẹn o. Ẹni tó bá ṣẹ́gun òun là ń pè ní aṣẹ́gun o. A máa rí nígbà tá a bá ṣe 22 to the end, a máa rí pé Judas Iscariot ara àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi ni o. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Kò ṣẹ́gun o. In fact, a yọ kúrò nínú àwọn ọmọ ẹ̀yìn ni. Ẹ̀bùn tí wọ́n fún láti máa fi ṣiṣẹ́ Ọlọ́run wọ́n gbà lọ́wọ́ ẹ̀, wọ́n fẹ́ lòmíràn ni. A máa rí nígbà tá a bá ṣe 22 to the end. So ẹni tó bá ṣẹ́gun òun náà la máa fi aṣọ funfun wọ̀ o. Èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò, torí wọ́n pa orúkọ Judas Iscariot, wọ́n pa á rẹ́ kúrò nínú ìwé ìyè pátápátá ni. So ẹni tó bá ṣubú lọ́nà wọ́n máa pa orúkọ ẹ̀ rẹ́ ni o. Ẹni tó bá ṣe tó dúró tó ṣẹ́gun là ń pè ní overcomer. Irú èèyàn bẹ́ẹ̀ kò ní wọ́n ní pa orúkọ rẹ̀ rẹ́. Ṣùgbọ́n èèyàn míì ò tẹ̀ tí ìgbà Jésù Kristi, kò tẹ̀ tí ìbẹ̀rẹ̀ ìrìn nìyẹn rárá. Ẹni tó yẹ kó ṣubú lọ́nà tí ò tí ì dá ṣẹ́gun wà á padà wá, Jésù Kristi á sì tún gbà ẹ̀. Wà á tún bẹ̀rẹ̀ ẹ̀rí ẹ láti ìbẹ̀rẹ̀ again. Orúkọ rẹ̀ wá tún kọ sí ìwé ìyè. But ẹni tí ò tiẹ̀ tí ìgbà Jésù Kristi, kò tiẹ̀ tí ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù. Ṣé gbọ́ àdúrà tí Dáfídì gbà? Ó ní nítorí ìgbàlà rẹ, ọjọ́ ìgbàlà, májẹ̀mú wà lọ́jọ́ ìgbàlà. Lọ́jọ́ tá a fàyè wa fún Jésù Kristi, májẹ̀mú wà. So ẹni tí kò tí ì nírú májẹ̀mú yẹn, tí ò ní relationship yẹn pẹ̀lú Ọlọ́run, tó bá kàn ń gbàdúrà kó lọ́bi kọ́kọ́ o, àdúrà Ọlọ́run ṣàánú fún mi nìkan ló lè gbà o. Dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, mo fẹ́ gba Jésù Kristi. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ, àbí pé nígbà tí ò ń la ìṣòro kọjá, o ti ṣubú lọ́nà, o kì í ṣe aṣẹ́gun mọ́, padà wá gba Jésù Kristi. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀.
nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ yín sínú ìwé ìyè tó bá sọ lóòótọ́ àti lódodo, tó dẹ̀ fi ọkàn rẹ̀ tó gbàgbọ́, tó dẹ̀ ń tẹ̀lé ìlànà Ọlọ́run, tó fi èṣù, ẹ̀ṣẹ̀ àti ayé tó fi sílẹ̀. Lọ́jọ́ náà àríra ayọ̀ ara wa lórúkọ Jésù. A ó pa mí lára dà, ta ó dé mi ládé ògo, ta ó sì gbé mi ní ìyàwó nílé ògo lọ́dọ̀ Baba. A ó faṣọ funfun wọ̀ mí, a ó fìràwọ̀ sáde mi, èmi yóò máa yọ̀ lágbàlá, ogun ọ̀run yóò pa wá mọ́. Thank you, Lord Jesus Christ. Thank you, ma. The Lord bless you all in Jesus' name. Amen. Amen.